tiẹ̀ mo ti sọ fún ìyàwó ẹ wípé o ti dé sílùú ẹ ó dẹ̀ retí ẹ torí mo sọ fún pé ìwọ ni mo wá gbé. mo ní bóyá kí n kúkú tẹ̀lé yín kó má jẹ́ yín nìkan. má ṣe lọ́nà. ọmọ ọba ó ti ẹ̀ dàbọ̀ lọ ọ̀nà ìlú mi máa yọ lọ. wá wò jọ kí ni ìtumọ̀ oúnjẹ tábùrù ẹ̀ jẹ ta ló máa bí lífipá gbalagbà ló jẹun bíbá ó dà ṣé wọ́n ní ajá tó fẹ́ gbóúnjẹ mi fún mi ṣé wọ́n láìkì mi ni àbí wọ́n láìkì oúnjẹ tí mo sè. jẹ́ máa lọ. ní ìtẹ̀sí nítorí nǹkan tó sọ ló dẹ̀ ń bínú lọ. ok wọ́n wọlé sìn wọn kí wa mú sọ fún ẹ ní kò sí problem wọ́n padà wá sí wàá pàdúrà arúgbó yẹn lé mi lórí kí n sì tún dúró kọ́ńdọ̀ mi gbóná lé mi lórí. ṣàfilẹ̀ nítorí ìsọlẹ́nu. ìsọlẹ́nu nínú ilé mi nínú ilé ọkọ mi kí n má tún lẹ́nu ọ̀rọ̀ àkọlé wọ́ọ̀kù dákò lọ́ba sọ̀rọ̀ máa padà lọ́ba o. No mọ̀ pé in the next 5 minutes mi ò lè sọ ibi tí máa wà ṣá. ìwọ ọ̀gbẹ́ni Jẹ̀mífìjàbí ilé ẹjọ́ ẹ̀ rán ní ẹ̀wọ̀n ọdún 21 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekárakára. ẹ gbọ́ ta ló tóbi ọlọ́run kò sẹ́ni tó tóbi alágbára ọlọ́run tẹ́ ń wò yìí o ọba aláwùrà bí ni kó fi wá dára rere tó máa dùn mọ́ wa nínú tó máa bà àwọn ọ̀tá wa nínú jẹ́ ni kó fi wá dá o. You see? ìwọ mójútó ẹ̀ náà a fẹ́ máa lọ sí hospital. ẹ pẹ̀lẹ́ tá bá ti ń lọ hospital báyìí káwọn dókítà tètè gbẹ̀bí kan gbẹ̀yìn wọ tíátà ó yá. ẹ pẹ̀lẹ́. Madam wa resort your public ó wà real close now yes go wa proper nation. ẹ ṣe bí ẹlẹ́dàá yín. ẹlẹ́dàá mi. ìyẹn tẹ bá ní. òun rè ó dó digbín. Congratulations lọ́rọ̀ yẹn congratulations so kí wàá tèmi bẹ́ẹ̀ sí ṣé èmi ẹ jọ sinmi my lover ni. Nurse! O rò pé o lè cheat me kò dẹ̀ cheat me gbé àbí sí mi wọ́n fẹ́ yan ẹlẹ́dàá tèmi jẹ ẹlẹ́dàá mi á dẹ̀ dá fún ẹ o orí mi máa dá fún ẹ o ẹlẹ́dàá mi á dá fún ẹ o. Fèyí ìyálómi dádì sẹ́ ọ. Dádì wo ẹ má bẹ̀rẹ̀ love in Tokyo bẹ́ẹ̀ láàárọ̀ yìí o ẹ jẹ́ kọ́ ọmọ yẹn wẹ̀ mo ní nǹkan tí mo fẹ́ ṣe ní school tó dẹ̀ wà very important so èmi náà ní láti wẹ̀. ṣọlá pọ̀ ìjọ owó ni ẹ ṣe mú tí gbogbo ẹ̀yìn tó kù fi jẹ́ ìrìn àbúrò ẹ̀ anyway it's okay èmi náà tètè ń kọjú lọ bí iṣẹ́. Okay sir bye daddy. Oh bye darling kò kí àwọn àbúrò ẹ̀ o. Fèyí daddy has gone. òun fọ nípa yẹn ò lè sọ̀rọ̀ ọ̀rọ̀ àmàlí ẹ̀mí kò fẹ́ kó rojọ́ àwọn sí ìlú. Bye bye. tó dóṣùpá lóró ayé ẹkú ìbára
Jẹ́ fara ẹ balẹ̀. Fara ẹ balẹ̀. Báwo ni ṣe wà? Aṣọ tí ẹ lè. Díẹ̀ ló kù báyìí. Tó bá ti ojú irun di ojú kù ni. Chloroform kékeré wọ́n fi sí ẹ nímú. Ó dẹ̀ sùn lọ bí ẹ̀ta. Anyway, welcome back. Kí ló fẹ́ jẹ? Don't be naughty. Kí ló fẹ́ jẹ? I'll be here for you, give you what you need. Ẹnìkan bí Ọlọ́run mi ni. Daddy, kí ló ṣẹlẹ̀? Ṣé wọ́n ti gbúròó ẹ̀? Mo ti gbúròó àbúrò yín. Àbúrò ẹ̀ ṣeun! Olúwa ṣeun. Àwọn kidnappers ni wọ́n gbé o. Ẹbí sọ̀rọ̀ wọ́n ní kí n lọ wá 20 million naira. Daddy, owó kí ni ẹ? Ṣọ́ọ̀ṣì èrè ni. Ó ṣe máa béèrè 20 million naira. Ẹ fún mi nọ́mbà yẹn jẹ́ kí n pè wọ́n. Orí wọn dàrú ni. Wọ́n hide nọ́mbà pè mí ni mi ò rí. Ẹ wo dádì ẹ gbọ́dọ̀ fún wọn lówó kankan o police station ní kẹ́ jẹ́ ká lọ report wọn sí. Ọ̀rọ̀ ọmọdé ló sọ yìí Kúnbè. Ó mọ̀ pé a kì í rómi lójú ẹtu. Àfi bóògùn bá fẹ́ jẹ̀rẹ̀ ló kù. Ọmọ ẹranko ń sunkún. Àfi bíkú bá dé. Tí mo bá ṣe bẹ́ẹ̀ tí mo lọ report on police station. Ẹ mọ̀ pé mo ti endanger life Fèyíkẹ́mi nìyẹn. Tán bá dẹ̀ lọ ṣe ọmọ yẹn níbi àdánwò máa dé bá mi. Ó máa fa àdánwò ni. Daddy, ní agbára Ọlọ́run àdánwò ní dé báyìí. Àmín. Ọlọ́run kò ṣe ní rí. Kí la máa wá ṣe báyìí? Mo máa pe accountant náà. Kán bá mi raise 20 million naira. Àní kí n tiẹ̀ rọ́mọ mi. Owó yẹn ti pọ̀ jù náà. 20 million naira kì í ṣe ọmọ kékeré owó. Ẹ jẹ́ n tiẹ̀ rọ́mọ mi. Àwọn tó ṣe léyìí wọn ò ní nísinmi. Ìdààmú ni ṣá. Àmín. Hello. Hello, Mr. Ma. Ẹ pẹ̀lẹ́ sà, mi ò bá ti pè yín mi ò ní nọ́mbà yín lọ́wọ́ ni. Èló lówó tó ń gbé bọ̀? 20 million naira ti wà lọ́wọ́ mi. Whoa, 20 million naira tó ń gbé bọ̀ yẹn kò lè work mọ́, ó ti late. Yes, ó ti late. 200 million naira lówó wá ń sìn. 200 million naira. Ẹ má ṣe ẹ wo hello. Tọ́lá. Ọmọ Tọ́lá. Kí ló ṣẹlẹ̀? Tani kí pè? Tade! Fẹ́yì! Tani kí pè báyìí? Please try to get home now. Please. What happened, please? Èmi náà ti rò ó. Mo ti ránṣẹ́ sí family doctor kò ní pẹ́ dé. Ẹ wo èmi ò bóyá ká admit Daddy sí hospital kó lè fún ọ ní ìtọ́jú tó péye. Ẹ wo mọ́mì ó tọrọ ní bàrá mi Tádé sọ o Daddy need treatment tó ju eléyìí lọ. Kò sí problem tí doctor bá dé gbogbo wa náà ṣàlàyé fún. Ẹ wo ẹ yọ̀ǹda mi mo fẹ́ yọjú sọ́kọ nínú yàrá.
ẹ bá wa sọ fún wọn páwa náà ń bọ̀ wá kí wọn. ẹ wò ṣé ọ̀pọ̀ máa ń sọ wípé tí apá ò bá ṣe é sún a máa ń ka sórí báyìí ni. ibi tí àgbẹ̀ bá dẹ̀ ṣiṣẹ́ okòdé tó fi pa ọkọ máa ń ṣíwọ́ iṣẹ́ ni. kí ni ìtumọ̀ àṣàmọ̀ yẹn? ò ṣe ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ jẹ́ ká jáwé olúfimọ́ ẹ jẹ́ ká quit dirty game tá à ń play yìí ṣe rí èmi máa advice gbogbo wa ẹ jẹ́ ká lọ bá dádì nínú yàrá ká jẹ́wọ́ gbogbo àṣìṣe tá a ti ṣe fún wọn because condition ti dádì wa yẹn ó critical gan bí mo dẹ̀ ṣe wà yìí mi ò ready láti lose dádì mi fẹ́ fojú sunkún wọn o. ẹ wo èmi náà ti ń ro o nítorí mi ò fẹ́ kí dádì kọ̀ kú bẹ́ẹ̀ yẹn o ẹ jẹ́ kí a lọ mú Fèyí wá ká mú wálé. ẹ wá kí ni ìtumọ̀ gbogbo rádaràdà tẹ́ ń sọ yìí ṣe wà ókè ṣá inú iṣẹ́ wa bu tẹ̀rọ òrùn sábà yìí ẹ náà ẹ wá ẹ wò tewúrẹ́ bá fẹ́ kú ẹ jẹ́ kó kú o èmi ò lè wá kú èmi èèyàn kí sì máa kó tẹran náà tí dáàdi bá fẹ́ kú torí Fèyí ẹ jẹ́ kí dáàdi gbọ́nà ọ̀run kọ́ kú lọ ẹ náà. Tádé lẹ́nu tiẹ̀ kí dáàdi kú ọ̀rọ̀ ẹ ti wáyé mi báyìí. wọ́n bá ti kú a máa ṣe déédéé lẹ́yìn wọn wọ́n ṣàlùfẹ́ sí náà bá kú àfẹ́rúgbojú. ṣé o wà ókè ṣá? You are not right. You are sick upstairs. Tádé ó rí pé ọmọ àlè. ọmọ àlè ni wọ́n mọ̀ ọmọ àlè ní ọmọ àlè ní ìjà rẹ̀ nù. kí lẹ̀ ń fà tó dológun ọmọ àlè. mọ́mí a máa ta fún yín o ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe lọ tán lẹ́ẹ̀kan yẹn Tádé. tí a sọ pé dókítà máa wá tó máa treat daddy ìyẹn ni mò ń bá wọn sọ pé tí dókítà bá dé o a máa sọ fún dókítà o kó gbé wọn lọ sí hospital o wọ́n nírọ́ o kí dókítà wá kó máa treat wọn mọ́lé o ara wọn máa tètè yá o mo nírọ́ ni pé hospital gangan náà ti máa fún daddy ní ìtọ́jú tó péye ara wọn á lè tètè yá wọn á lè tètè wá òkè náà wọ́n á pè mí ní ọmọ àlè ṣẹ́ rí wọn. kásùgì síná kásùná sége àníkígi ṣáà ti jóná ṣe bí àlàáfíà bàbá yín ló jẹ gbogbo yín lógún kò tó ń tẹ̀ ń jà sí kò tó ń tẹ̀ ń pera yín lọ́mọ àlè sí àti wípé mo lérò pé a ti finalize ọ̀rọ̀ yẹn kí n tó wọnú yàrá lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni mọ́mí a ti conclude. ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín o Tádé ò kì í ṣẹgbẹ́ yín orí ò ní padà dìrù láéláé ó yọ yẹ bẹ́ẹ̀ ó yọ ẹ dìde kẹ̀bẹ́ ẹ gbọ́ mi ni ìwọ Tádé náà wá. mọ́mí ẹ kìlọ̀ fún wọn. wo àgbà ló máa rárá gbà o. Criminal boy. Sir, ó wà advisable kí n move in láti ibà lọ sí hospital. Nǹkan tí mo rí mi báyìí mi gbọ́dọ̀ tún data kí n sọ fún madam. Condition yín léwu sí ni ẹ dẹ̀ mọ̀ ipò tí ìlera yín wà tẹ́lẹ̀. Dr. Adúrójà mi ò lè lọ sí hospital ṣeré ipò tí mo wà mi ò gbọ́dọ̀ jìnnà sílé. Okay sir, do me a favor, do away with all your phones at least for now. Another impossibility. Nǹkan tó bá fi mú mi tí mo bá fi jìnnà sí fún yìí nǹkan burúkú ń bọ̀ nìyẹn. Doctor, you can't just understand. Okay, must stop drip yín. Gbogbo ọwọ́ yẹn ló ti ń dùn mí ló ti ń kàn mí. Dr. Adúrójà. Ẹ bá mi pe ìyàwó àtọmọ pé kan yọjú sí mi. Sir, is everything okay, sir? Very, very okay. I will do just that, sir. Madam, nǹkan ń ṣe engineer o. Nǹkan tó dẹ̀ ń ṣe wọ́n yìí ló jẹ́ kí blood pressure wọn kó rise. And I'm afraid gbogbo ète tí mo mọ̀ pátá ni mo ti ta. Ṣùgbọ́n
kò wá sílẹ̀ ó tún burú sí ni. ẹnjìníà dẹ̀kẹ̀rẹ́ tí wọ́n yarí pé àwọn ò lọ hospital yìí. I must confess, madam, you still need more to convince him because he's still very young. If you may excuse me. Cinderella, kí ló ṣe tó ń sunkún? Ṣé mo febi pa ẹ́ ni? Àbí mo yọ bí tiẹ̀? Mo mọ̀ pé orí ẹkún tí dádì mi máa wà báyìí. Ẹ jọ̀ọ́, ẹ tú mi sílẹ̀ gbogbo nǹkan tẹ́ bá fẹ́. I'm sure my daddy will give you, please. I'm getting miserable. Ẹ jọ̀ọ́, ẹ ti ẹ̀rọ púpọ̀ àdánwò tẹ́ kó mi sí i. Tó dá mi lójú jù bẹ́ẹ̀ ni pé ìlọ́po mẹ́ta ni dádì mi máa wà. Ẹ jọ̀ọ́, ẹ fi mi sílẹ̀. I'm sure my mommy will not be happy. And my sisters. And my brother too. Alálàyé Ìlọrin. Cinderella, we are talking about money. Owó là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Yes, my daddy will give you. Keep quiet. Ọ̀pọ̀ ìtàn ó ní ẹ̀dá máa ń gbé lọ sọ́run, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ṣe fún mi ní oore ọ̀fẹ́ láti lè sọ tinú mi jáde. Ìtàn kan wà tí mo fẹ́ sọ fún yín, ìtàn tẹ́ ẹ gbọ́ rí. Kódà ìyá yín gan díẹ̀ ló mọ̀ bẹ́ẹ̀, kò mọ̀ délẹ̀délẹ̀. Èèyàn gidi ṣọ̀wọ́n, onínúure ò wọ́pọ̀. Fèyíkẹ́mi Àmọ̀kẹ́. Ẹ̀gbọ́n mi, ẹ̀gbọ́n, báwo ló ṣe jẹ́? Bó ṣe jẹ́ náà ló ti gbọ́ yẹn o. Àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni mo ti ń sọ fẹ́gbọ́n rẹ̀ pé ibi tó ti fẹ́ lọ yàn kan, pé ibi tó ga ni. Ó ní àfi lá ibi tí wọ́n ní kí gbégbó òun má gbé lòun ó gbé. Gbégbé ti gbé bẹ̀, gbégbé ti gbé sóko. Ẹ̀gbọ́n mi, àwọn fámìlì ìyàwó yín wọ́n wá kó àwọn ọmọ àti ìyàwó yín lọ. This is a very sad news. It's a very sad situation. Ṣé àìlówólọ́wọ́ ṣó máa ń pààyàn lórúkọ dání? Ṣé wọ́n fẹ́ wá bàbá mi fáwọn Tádé ni? Àbí wọ́n fẹ́ wá ọkọ mi fáǹtì Tọ́lá? Odindi ọmọ 4. Màámi, kódà kó jẹ́ ọmọ tí wọ́n ti bí tó wà nù oyún, tó wọ́n ti bí sáyé, èèyàn kì í jẹ́ akérèmọdù nídìí nǹkan ẹni. Aláìda èèyàn làwọn pípù yẹn o. Arún ni pé èèyàn dẹ̀ ni wọ́n. Ọlọ́run dẹ̀ máa ṣe ìyanu ẹ̀. Ọlọ́run máa ṣe ìyanu ẹ̀. Torí pé gbọ́n mi ò lówó lọ́wọ́. Fèyíkẹ́mi Àmọ̀kẹ́. Ìwọ̀nba mà ló yẹ kẹ́kùn mọ̀. Ẹkún ì tí ń pọ̀ jù. Ó tún ti kò sẹ́kún. Ẹkún ló máa sún tó máa fi sùn lánàá. Kí ló dé? Má máa fẹkún ṣe rẹ̀ léṣe. Wò ó, ẹni tí ó ṣì wà láàyè ó lè lo kíkan òkè ọ̀hún. Ọmọ Fowówẹ́ Àkànmú, tí omijé ojú mi máa di àgbàrá òjò tó ń ṣàn, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ.
méjì péré ni wá. Ṣé bí èjì ògbè ló yẹ ká jẹ́? Bàbá kúkú àìtọ́jọ́. Ó wá sọ màámi ló ní káyà èrò tẹ́lẹ̀. Ìyá tó yẹ ká máa pòkọ ìdùnnú fún. Akọ àṣẹ bẹ́ẹ̀. Foníkúfọ̀lá dìde ni màámi ló ń fojoojúmọ́ ṣe. Torí pé ìrètí pípé ó ti ń fọkàn ọ̀la rẹ̀. Ṣebí torí kí màámi má bàa fi ronú ṣera wọn léṣe ni mo ṣe dèrò ibi. Èwo wá ní tí ẹ̀gbọ́n mi? Èwo ní tí? Ó ti sú mi. Ṣòro ibi tí ò sọ dé ó yé mi tayọ ibẹ̀. Lẹ́nu ọjọ́ mélòó kan tèmi náà dé agbègbè kò sí ẹnu ẹ̀gàn tí gbogbo àwọn ará bíbá ìtàn ti fi yẹpẹrẹ àwa mẹ́tẹ̀ẹ̀ta. Ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe? Wọ́n kúrò lè mọ́ mi níbi iṣẹ́, wọ́n dá mi dúró. Ìyàwó tó ń gbọ́ bùkátà ó ló ti kàún láyà, ó pa bùkátà tì. Àwọn ẹbí ẹ̀ náà tó gbọ́ràn kan rí àti ìyàwó àtọmọ wọn kó wọn lọ. Kí ni mo wá fẹ́ ṣe? Kádàrá ni. Á jẹ́ pé kádàrá ṣe ká. You deserve to be rich. I deserve not to suffer. And our mom deserves all the enjoyment in this world. Àwa mẹ́tẹ̀ẹ̀ta wá di ẹlẹ́yà sílùú àwòfẹ́. I am tired. Ó ti sú mi. Ìfẹ́ tí kò lábàwọ́n ló wà láàrin èmi àtàbúrò mi. Kò sí nǹkan tá a lè ṣe fúnra wa. Mo lè torí ẹ̀ gba egungun létí. Òun náà lè torí mi ta òrìṣà kóríṣà láyà. Ìfẹ́ tó lágbára ni. Àgàgà nígbà tí ó wá kù àwa púpọ̀. Àkànmú, mo ti délé ayé tán. Kí n tó mọ̀ tó mi, ẹkún tọmọ tuntun sùn wá sáyé. Elérò kúkúrú lẹni tó bá ní àwálé ayé wá gbádùn ni. Ẹni kú ló ń sinmi. Màámi ẹ̀yẹn ṣá má ti lọ sinmi báyọ̀. Èmi ìsinmi kẹ̀ nígbà tó ju ogún ṣe lè lọ́wọ́lọ́wọ́. Abẹ́ ẹ̀rí kú lójú mi. Kò sí kú lójú mi. Ẹ̀rí tí mo ró dẹ́dẹ́ tí mo kàn dúdú. Àwa náà sọ bẹ́ẹ̀. Mo rò pé ẹ̀ ń lọ sóde ni. Òde kẹ̀ lọ́gànjọ́ òru. Èmi máa ń dánú ara mi dùn ni. Ọmọ fowó wẹ̀. Báwo ni Fèyí ṣe jẹ́ sí ọ? Àbúrò mi ni. Fèyí, báwo lọmọ fowó wẹ̀ ṣe jẹ́ sí ọ? Ẹ̀gbọ́n mi ni wọ́n. Ọmọ fowó wẹ̀. Àbúrò rẹ ni Fèyí. Ìyá rẹ ni. Ọ̀rẹ́ rẹ ni. Ìyàwó rẹ ni. Fèyí, ẹ̀gbọ́n rẹ ni ọmọ fowó wẹ̀. Ọkọ rẹ ni. Bàbá rẹ ni. Ọ̀rẹ́ rẹ ni. Nítorí tá a bá rẹ́ni fi ṣọ̀ṣọ́, ìsọ̀ á di rádaràda, á di rédèrèdè, á di jákújákú. Fèyí, bá mi lọ sílé ìdáná kó lọ bá mi ra àmàlà, mo fẹ́ jẹun. Màámi, ẹ fẹ́ jàmàlà? Bẹ́ẹ̀ ni. Ẹ̀gbọ́n mi, ṣẹ́yìn náà máa jàmàlà. Of course, o máa gbóná. Màámi, ṣé ilá ẹni kí n lọ bá yín ṣe àbí kí n lọ màmá? Màámi. 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 Mọ́mì. Màámi. Ẹ̀gbọ́n mi, màámi ò sọ̀rọ̀. Màámi. 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 Mo ti tẹ́. Ẹ̀gbọ́n mi àti tẹ́. Àti tẹ́ àti ṣe sí. Màámi.
Mami, so many things happened, life-changing and unforgettable occurrences. Ẹ mọ̀ bẹ̀rẹ̀ nítorí Ọlọ́run. Ó ṣe é ṣe ni, mo kàn ní da ìdọ̀tí síta ni. Ẹ mọ̀ bẹ̀rẹ̀ nítorí Ọlọ́run. Ṣé kí ní ìgbẹ́ ọmọ yóò sí mi? Ìyàgbẹ́ ọmọ níbo? Kó padà sí níbẹ̀. Kò sí níbẹ̀ ẹ mọ̀ bẹ̀rẹ̀ náà. Bọ̀dá fowó wẹ̀. Àní mo ti gbọ́. Bọ̀dá fowó wẹ̀. Ẹ mọ̀ bínú. Kẹ́mi. Ẹ̀gbọ́n mi. Wo? Okay, jẹ́. Pẹ̀lẹ́. Kúlé. Báwo ni iṣẹ́ lé mi? Iṣẹ́ gbomi mu ó rẹ̀ mí gan. Kò má jẹ́ nǹkan jẹ, kò easy. Kò easy. Kọ́lọ̀ ń fún yàn níṣẹ́ gidi ní jẹ. Ọlọ́run ló máa yọ mí ibi iṣẹ́ lénìí. Kí ló ṣẹlẹ̀? Àwọn bricklayers yẹn mà ní. Tán fẹ́ dàbàrú cement mọ́ mi lọ́wọ́. Wọ́n mọ̀ pé ikú ló mẹ́ja kákò mi ò ń ṣe bọ̀lọ̀ ara bíbà tí mo ká mo ní no ẹ má dàbàrú ẹ̀. Ṣòrí bọ́gà ṣe já 80 cement fún wa láàárọ̀ báyìí ok wọ́n mọ̀ pé mi ti count gbogbo ẹ̀ mo ti fi sọ mo wá ń ṣọ́ iye tán fi ń ṣiṣẹ́ wọ́n kàn kó àpò wọ́n kàn mix ẹ̀ mọ́ cement wọ́n á kó cement gidi wọ́n gbẹ́lẹ̀ wọ́n bu yẹ̀pẹ̀ lẹ́yìn lórí ṣé mo ṣe ń lọ báyìí tí mo ká kó wa mo ní no cement ló wà ń bí báyìí tọ́gàdé ó ní ọlọ́run ló yọ ẹ̀ supervisor ọlọ́run ló yọ if not ẹnu 3,000 naira tí òun fún mi pẹ̀lú wọn bá ti yọ 2,000 naira pé 1,000 ni mi ò bá gbà mo ní èmi great supervisor lèmi èmi ní supervisor tó. supervisor olúwa rádaràda rédèrèdè wo ló wà lọ́wọ́ yín yẹn tí màmá fi jáde kúrò láyé ẹbí ní ẹnìkan kò dàpọ̀ mọ́ tí màmá rí àbúrò yín rè kò níṣẹ́ lọ́wọ́ kò lábọ̀ àmọ́ òun ń jalè o àwa yìí ṣìdá ìdọ̀tí mọ́wọ́ lù yín níṣẹ́jú àyà ká tó wọlé ká tó jáde owó ti pòórá ẹ̀yìn àtọwọ́. ẹ gbé gbogbo ẹnu yín sọ̀hún ṣé ìyá wèrè ẹ̀gbọ́n tèmi lẹ́ ń kúrò olè mọ́ sórí yóò dàrú ṣá mi ò understand gbogbo eléyìí náà. Fèyí ó ti tó dákẹ́ lady ṣó wa ókè ṣá. èmi wà ókè o ẹ̀yin tẹ́ rí owó lówó tẹ́ mú owó lówó tẹ́ nẹ ẹ̀yin lẹ wà ókè owó yẹn nìyẹn ẹ má kó ká owó ni ẹ má gbé. ṣé o ṣe kó yọ forí gbálẹ̀. mi ò fọ ẹ̀yin àtàní. ìwé ibi àtẹni. bóyá mi mo forí gbálẹ̀ bóyá ìwọ ni wà á mọ̀ lẹ́ni màá jẹ́ kó mọ̀ ó lè àbáyà kí ló ṣe mi orí pápá mi. kí ló ṣe náà sáyọ̀ máa fa balẹ̀ kí ló dé gan ibi tẹ́yìn ń gbà kọjá lẹ́kọ̀ọ́ mo ti rẹ́ envelope ńlẹ̀ kí n dẹ̀wọ́ kọ́nà kí n lọ mú òun náà kí n máa ná tọ́ ìgbà sí máa débẹ̀ mo jẹ́ pé ó pẹ̀lú wà láyé envelope mo tílétílé ni mo dẹ̀ ń pẹ́ ò dẹ̀ dúró mọ́ owó ẹ̀ lọ́wọ́. ẹ jọ kí ló wà nínú envelope ẹ. owó ló wà ń bẹ̀ jà rẹ̀. ẹ ṣáà má bínú. má bínú ẹ̀gbọ́n jọ. Dẹ̀ǹdé ǹjẹ́ o mọ̀ pé àwọn kan wà tí ìṣẹ́ bá mulẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. bí ti báwo. Fowówẹ̀ àtàbúrò rẹ̀ wọ́n mọ̀ ń tanra wọn jẹ lásán mọ̀ ni àṣìṣe orúkọ gbà ní Fowówẹ̀ jẹ́ wọn ò fowó fọwọ́ débi tí wọ́n ò fowó wẹ̀ wọ́n ní àwọn fowó wẹ̀ irọ́ mẹ́ta ò kì í tòsí ni mo gbọ́ bíi tí wọ́n kọ́ mo tiẹ̀ fúnra pé afẹ́fẹ́ òṣì wọn ti fẹ́ máa fẹ́ sí gbogbo àwọn aráàlú wa yìí lára pátápátá. Bùsáyọ̀ ìwọ Fàlàbà ẹni ló máa pa ọ́ wọn kò mọ̀ sọ fún ẹ lójoojúmọ́ mo ń tẹnu mọ́ já mi lórí ọ̀rọ̀ Fowówẹ̀ ṣé wọ́n Ọlọ́run sọ fún Ọlọ́run sọ fún ẹ pé òun ò ní jẹ́ kán lówó àbí àbó òun ní jẹ́ kán ní láárí tó bá dọ́là ń sìn tọ́lọ́ bá gbé bó ṣe ń ṣe dé tán kọ́lé tán ralẹ̀ tán ra mọ́tò tán ṣe nǹkan tó dáa tán wá fún ẹ lówó nígbà o. irọ́ ni ìgíṣẹ̀ báyìí láti mọ ọmọ tí ó sinmi wọn ò lè lọ́la èèyàn ò lè kàwé bí Fowówẹ̀ ṣe kàwé kó tún máa gbégbé ayé ọmọ ọ̀dọ̀ ọwọ́n aṣọra wọn di Òṣìyẹmí ọmọ Òṣìdìran ìmùlẹ̀ Ọ̀ṣúndùn wò ìjẹta òde òní ló fẹ́ jí mi lówó ló fẹ́ jí mi gbé ló fẹ́ gbówó mi sá lọ. Fálànà gbọ́ tiẹ̀. ẹlẹ́dàá mi ni ò jẹ́. Fálànà gbọ́ tiẹ̀ tara ẹni là ń gbọ́ kí ló tó ń ṣe báyìí ná wọ́n fẹ́ jí ẹ lówó ni àbí ọ̀tọ̀ parọ́ òlì mọ́ ká ní pé nínú fùfú bíi tèmi ni á ti fẹ́ bá yẹ jẹ́ kí n tó dé. kí ni ó ṣe. èmi tẹ̀ ráyè ìmọ̀ pé nǹkan tó fẹ́ yóò lù mí yóò lù mí. ó ṣe kí ni olóyún Fèyíkẹ́mi ṣé orí ẹ pé pẹ̀lú ọ̀rọ̀ tó sọ lẹ́nu ẹ̀ ṣá láì níṣẹ́ lọ́wọ́ education ẹ ò tó ò ní kọ́bọ̀ lápò olólóyún ta ló fún ẹ kí ló fẹ́ fi bọ́. ẹ̀gbọ́n mi ọmọ mẹ́rin lẹ́yìn ti bí náà
ìgbà tẹ̀dẹ̀ bí wọn bó tẹ̀ ṣe pé ẹ níṣẹ́ lọ́wọ́ ń gbà yẹn ẹ ṣáà níṣẹ́ lọ́wọ́ mọ́ báyìí kí lẹ́yìn fẹ́ fi bọ́ wọn ẹ wò ẹ̀yin ti bí tiyín o èmi náà dẹ̀ máa bí tèmi ewu kan ò kí ń fún òwò mi lọ́rùn ẹ fi mí sílẹ̀ kí ló dé. Fèyí, that's an insult. I don't care. Fèyí, Fèyí, Fèyí. Fèyíkẹ́mi, má bínú sí mi. Jọ̀ọ́ má bínú pé mo fọ́ ẹ létí. Ìfẹ́ tí mo ní sí ẹ ni. Àti pé kò lè jẹ́ dùnnú mi kí nǹkan tó ṣe mí kó tó ṣèwọ náà. Ìwọ náà má tún bínú sínú ìyà yìí jọ̀ọ́. Dáríjì mi mo fọlọ́run bẹ́ẹ̀ jọ̀ọ́. Fèyí, jọ̀ọ́ ṣèlérí fún mi pé tó bá dọ̀la a máa lọ sí clinic a máa lọ yọ oyún inú ẹ̀ kúrò jọ̀ọ́. Jọ̀ọ́. Bí àbúrò mi ṣe fẹ́ lọ bí afẹ́fẹ́ nìyẹn o. Kò síbi tí mi ò wá Fèyíkẹ́mi dé. Fèyí tó ti gbà pé òun máa ṣẹ́yún mo wá tẹ̀. Ńṣe ló pa fóònù ẹ̀. Bẹ́ẹ̀ kò kú lọ́rẹ̀ẹ́ kankan. Ó dá àárẹ̀ sí mi lára. Mi ò mọ ibi tí mo fẹ́ wá àbúrò mi sí. Ẹ̀yin ẹ̀ náà pè mí padà níbi iṣẹ́. Gbogbo owó tán jẹ mí wọ́n fún mi ní ìlọ́po ìlọ́po. Owó dé ní ìlọ́po ìlọ́po. Ọlá dé ní ìlọ́po ìlọ́po. Mo lówó mo lọ́lá. Èmi ò wá rábúrò mi tá a jọ jìyà kájọ wá jẹ ìgbádùn owó. Ìbànújẹ́ ńlá ló jẹ́ fún mi. Ṣùgbọ́n ńgbà tó dọjọ́ kan tó ti lọ bí oṣù 9 tí Fèyí ti kúrò nílé. Ó ránṣẹ́ sí mi. Ó ní kí n wá rí òun. Ìgbà tí mo débi tábúrò mi wà mo bú sẹ́kún. Mo sún ẹkún kíkorò. Torí pò tí Fèyí wà kò dára. Mo ní kí ló dé, ó ní kí n ṣàdákẹ́. Kí n ṣá máa kà lọ. Kí n ṣá máa kà lọ. Àlejò kan ń bọ̀ lọ́nà. Àlejò rẹ̀ ni ojú ọjọ́ o. Àlejò rẹ̀ ni kó bá mi. Òun yìí ń gbolẹ̀ ó gbalẹ̀ pọ̀. Àlejò dé tán. Ewé gbogbo kìkì ogun o. Ewé gbogbo. Ó gbóòórùn. Mo mọ̀ pé ó ti wà nítòsí. Torí tí pápá bá ń jó lóko, ṣé ni mọ̀jàlá wálé wà sófòfò. Ǹlẹ́, pẹ̀lẹ́, ó kú ọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ̀ lóko. Àbí sóònù. Ó ní. Àdúró, Fèyíkẹ́mi, kí ló ń ṣẹlẹ̀? Èwo lòun ni ẹ sọ fún mi kí ló ń ṣẹlẹ̀? Ẹnìkan bí ọlọ́rọ̀ mi ní. Ẹni bí ọkàn mi. Fèyíkẹ́mi ti pààrọ̀ ara ẹ̀. Ti pààrọ̀ ara rẹ̀. Nígbà lọ́nà. Gbé dáadáa, gbé dáadáa, gbé dáadáa. Fowó wẹ̀. Dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀. Délédùn àjọ bímọ ìsáyé. Ká ní ọ̀bá bí sáyé ni. Ewu ńlá ni o.
ewu ńlá ni ní báyìí ìkìlọ̀ ni kò tẹ́tí gbọ́ o ó ti di ìyá rẹ̀ ó ti di bàbá rẹ̀ o gbogbo tó bá ti ń fẹ́ ni kó mọ̀ ṣe fún tó o bá ti ń ṣe fún báyìí pínrín kò sósì mọ́ o ò tó ní padà sẹ́sí àárọ̀ rẹ mọ́ ẹ̀mí ìrì ọ̀wọ̀ àgùn kan rẹ̀ kése torí pé ìyá ọmọ yìí ó ti fẹ̀mí etí tiẹ̀ ó ti fi kún ẹ̀mí etí tiẹ̀ ẹ̀mí ìrì ogun o. tọ́ ibi awíládé gẹ́gẹ́ bí mo ti wá sọ lẹ́ẹ̀kan mo ní ìwọ nìyá ọmọ yìí ìwọ sì tún ní bàbá rẹ̀ iṣẹ́ ìyá ti bẹ̀rẹ̀ o ooru ẹ̀yìn lọ́mọ ọmọ kọ́kọ́ gbà tẹ́yìn ibi ó ti di bàbá ìwọ lọ́mọ tọ́jú rẹ̀ dandan ni ọ̀yá ọ̀pọ̀ elédùn àwọn fún ọ̀pọ̀ àwòyè ló sì wò ó ọ̀yá fọ́ọ̀mù dáadáa. lọ́mọ ọlọ́mọ pa lọ́mọ wẹ̀ lọ́mọ tọ́jú ẹ̀ gbogbo tọ́mọ ìbáyìí sí fẹ́ pátá lọ́mọ ṣe fún un ní tí ọba ti fẹ́ o gbọ́dọ̀ ṣe o ọba ti ń ṣe léyìí ẹ̀jẹ̀ rẹ ti ń bọ́ gbé ti ń bọ́ ná nínú owó rẹ lọ́ba dágbére fún sí pátápátá kò sí ti jẹ́ dáàmú mọ́ fọkànbalẹ̀ mọ́ kéé ọkọ̀ kan lábí amọ́ mọ́ ní ọkọ̀ kan lábí amọ́ fi ń wo mọ́. ṣé mo lè rókù fún ike mi? ẹ̀jẹ̀ kí rókù fún ike mi. òkú fún ike mi òkú rẹ̀ ń bẹ́nu ilé mọ́tò kìí ṣe nǹkan rẹ ni kí ẹ̀gbọ́n ọmọ ibojì àbúrò rẹ. ayé kù ìlara. ó ti sùn. wo fowó wẹ̀ àbúrò rẹ yọ sí mi o ó ní kó o gba ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ padà ó ní nínú òun fi lè yọ sí ọ. bó ṣe jẹ́ nìyẹn o bí Fèyíkẹ́mi ṣe fún mi lẹ́mìí gígùn tó ń gba kúkúrú nìyẹn ṣó wá yẹ kí n jẹ́ kọ́ mọ̀ Fèyíkẹ́mi jìyà n tó ṣe bí nìyẹn kódà kí n má tọ̀ Fèyíkẹ́mi ló jẹ́ kí n fẹ́ ìyá yẹn padà bí ìṣòwò ni mi ò bá ti má gbà padà. ọjà tí mo fún Fèyí tó ń dì kiri ọjà tí ìyá fún mi pé kí n fi pọ̀n ni èmi ni mo kúkú pọ̀n tòótọ́ èmi ni mo tọ́jú èmi ni mo ṣìyá ni mo ṣe bàbá èmi ni mo ń dì kiri ọjà òun náà lẹ́yìn tí máa ń mú tó máa ń mú káàkiri shopping mall tẹ́lẹ̀ ni mo kọ́ lórúkọ Fèyí Fèyí àbúrò yín kọ́ ni mo kọ́ fún ìyá ẹ̀ ni kí ni spirit ìyá ẹ̀ lè dùn òun ni mo ṣe kọ́ fún ṣùgbọ́n nígbà tó jẹ́ pé Fèyí àbúrò yín àárọ̀ níyà ẹ̀ fi ṣe ni mo ṣe sọ padà lórúkọ ẹ̀ jẹ́ ti wá rí díẹ̀ báyìí tó fi jẹ́ pé tí Fèyí bá ṣe bẹ́ẹ̀ tó bá lọ ìdùnnú ló lọ o ìdùnnú ló lọ o. owó rẹ̀ ó pé tó báyìí sílẹ̀ láti jẹ́ òṣù fún mi. Mọ́mí aṣọ ìmọ̀lẹ̀ bí Fèyíkẹ́mi ilẹ̀ sọ fún wa. bàbá yín ni ó bàbá yín ló ní kí n bẹ́ẹ̀ sọ kódà ní ká má jẹ́ kí Fèyíkẹ́mi gan mọ̀ bí àwọn akọ́lá bí o. àti ṣe yín ṣọlọ́gbẹ́ àti tọ́dí ni àwọn ló jí Fèyíkẹ́mi gbé ẹgbẹ́ ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ni o. àwọn ní. ọmọ mẹ́rẹ̀ẹ̀rin dájú o. ẹ ṣe kí ni ẹ̀yin lẹ kidnap Fèyí ẹ̀yin lẹ kidnap ọmọ mi ẹ̀yin ọmọ mi lẹ kidnap ọmọ mi ibo ló wà ibo ló wà ibo ni Fèyí wà ó yá ibo ni Fèyí wà ó yá ibo ni Fèyí wà. ayé kù ìlara.
Fèyí dáàdì sẹ́. Mádé! Fèyídà! Dádì, bíbá yìí ni mo fi lẹ̀ sí ohun àti Mádédùn bí ló wà tí mo fi lọ. Dádì, ṣe bí la fi lẹ̀ sí. Ọmọkùnrin tó sọ yẹn rè. Ó ní. Tẹ́jọ́ ṣiṣẹ́ yẹn rè. Bọ̀fẹ́. Ọlọ́dúnjà! Fèyídà! Kò yé mi náà. Tádé, ẹ ṣe máa ṣe báyìí àwọn wo nìyẹn? Kí la fẹ́ ṣe? Dádì. Kí ni túmọ̀ eléyìí tó ṣe? Tádé, mi ò nígbà o. Èlò ta lélẹ́yìí, ta ní èlò? Hello, Mr. Man. I'll be by. Ẹ ti kidnap ọmọ mi. Báwo ni tí ń ṣe jẹ́? Ẹ̀yin ni bàbá kidnapper. Okay. All right. Ẹ jọ̀ọ́ kí ni kò tẹ́ fi ṣe? Tó bá dẹ̀ fẹ́ fojú sunkún ọmọ ẹ̀ bó ṣe wà yẹn, 50 million naira ni. 50 million naira. Ṣẹ́rí anything tẹ́ bá fẹ́ ni mo máa fún yín. But mo bẹ̀ yín, ẹ má jẹ́ kí nǹkan kan ṣe ọmọ mi. Hello. Ṣé o lẹ́mìí ọmọ yẹn ló ṣá? Ṣé orí tó bá pẹ́ jù, òkú ọmọ ẹ ló máa rí? Ṣẹ́rí. Hello? Hello? Ọ̀nù nọ́mbà. Tádé. Wèrè yìí. Báwo lẹ ṣe ṣe? Kí ló ṣe ṣẹlẹ̀? Talent tó ń pè mí, báwo làwọn ṣe jẹ́? Ṣorí tí mi ò bá lè pa ọmọ mi, èdè ni máa pa ẹ. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́? I will shoot you right now. Ọmọ ẹni tí ń pa ẹ̀. Ṣọlá pé ló sọ pé dátì pé ẹ ti lọ́ọ̀bù Fèyíkẹ́mi ju àwọn tó kù lọ. In fact pé ẹ̀kọ́ complex kankan ní orúkọ Fèyí. Reason nìyẹn. Jọ tí mo bá fẹ́ràn ọmọ mi jù kan lọ, kí ni tiẹ̀? Kí ló kún ẹ? Èwo làbúrò bá wọn dá sí? Tí o mọ̀ pé lórí burúkú ni ẹ, kí ló kún ẹgbẹ́ náà ọmọ mi? Etí kì í bá ṣe wèrè lẹ́yìn náà àti Ṣọlá pé lẹ́yìn ọmọ àlè yìí. Ṣorí ẹ̀yin méjèèjì tí kankan bá fi ṣe àbúrò ẹ̀. Akíntadé tí kankan bá fi ṣe àbúrò ẹ̀. I will not hesitate to kill you. Yes. Bẹ́ẹ̀ mo promise ẹ. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Kàtúnì. Rúta mi. Hello? Hello? Kíní yẹn kọ́ọ̀tì lẹ́ẹ̀kan. Ká ní mo rí nọ́mbà bẹ́ẹ̀ mi ò bá ti pè yín padà. Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ bára sọ̀rọ̀ bí ọmọlúwàbí please. Màá fún yín lówó yẹn. Ok, mo ní kí n gbé wá. All right. Kí n máa lọ bí òkú. Tí n bá débẹ̀ ńkọ́? Ẹ jọ̀ọ́ mi ò ní strength púpọ̀. Ẹ ṣe bó ṣe máa rọ̀ mí lọ́rùn, máa wá owó yẹn fún yín ẹ jọ̀ọ́. Ok, màá pè yín. Títí ìrọ̀lẹ́ máa dẹ̀ owó yẹn dọ́dọ̀ yín. Ẹ ṣé. You have not done well. I know. Báwo ló ṣe jẹ́ ẹ jọ̀ọ́? Ta lẹ tó fún ní nọ́mbà mi? Nígbà tó bá yẹ pé ìwọ àtòun nìkan lẹ mọ̀ nípa ìtẹ́ ṣe yìí, kí ni nọ́mbà mi ṣe bọ́ sọ́wọ́ ẹlòmíì débi pẹ́ lòmíì wọn á gbọ́ mọ́? Ta ló mọ̀? Débi ilé tó dá dúró tó wà nínú igbó yìí, ta ló mọ̀ pé lèmi tó wà níbí? Ta ló mọ̀ pé nǹkan kan tó ń ṣẹlẹ̀ níbí? Má jẹ́ kí n ta ẹ̀. Mo tí mo bá ẹ̀ sọ pé mo bá ẹ̀ ṣeré. Bébí mi fẹ́ fẹ́ ẹ ni. Mo máa wò. Èmi ò ní kó fẹ́ mi o. Kàdé mi sọ ni pé kó wá ń sìn yìí
nǹkan tá a bá fẹ́ ṣe ká wọlé ká lọ ṣe nǹkan tá a fẹ́ ṣe. èwo ni ọwọ́ kan èwo ni yọ ọbẹ̀. mo mọ̀ pé rọ́ọ̀lù nǹkan ló fẹ́ sọ fún mi pé mi nìkan ló ń fẹ́. èmi ń porọ́ lẹ́yìn ìyá Jọládé wọ̀ mọ̀ fẹ́ ìwọ gan mọ́lẹ́gùn àkáwọn Jọládé fún wọn tó dìsáyà tí ń bá lówó mi ilé. mi sọ pé mi ò fún ẹ ṣé gbogbo ilé ìwọ ló ní ṣàkóso wa kò já wọlé. hello Mr. Man wo àròyé tó ń sọ yẹn ò kájọ tó bá ti fún wa ní owó tí a béèrè lọ́wọ́ ẹ̀ a ní release ọmọ ẹ fún ẹ ẹ̀bẹ̀ tó ń bẹ yóò lè jẹ́ ká release ọmọ ẹ fún ẹ náà èmi ní kọ́kọ́ kí ló máa ń ṣe ẹ náà sórí owó tá a béèrè lọ́wọ́ yẹn gangan ni kò bára wá wá wo tó bá ti fún wa ní owó yẹn a lè release ọmọ ẹ fún ẹ ṣé o ti gbọ́ and mind you má rò pé o lè trace number tá a fi ń pè ẹ́ tó bá wò dáadáa wà á rí i pé different number ni mo máa fi ń pè ẹ́ wò dáadáa yes o lè trace wa yes kúrò lórí fún mi jọ kúrò má bẹ́ mi mọ́. báwo ni èlò 100 naira. o mọ ṣe máa wá báyìí. tó sọ mú káàdì wo náà tó sì káàkiri dáadọ́ mo fẹ́ mi kọ́ ni mi nìkan lórí fún ẹ sáré àmì fún ní sáré kọ́ bí ẹ kí n ra káàdì ní ṣùgbọ́n tá a bá ní kí ẹ ta káàdì fún wa bí káàdì 3000 ẹ máa sọ pé ẹ ń tàn tó rọ yín ẹ gbójú yín sànjọ́. Múyọ̀dé mo gọ̀. Daddy, oh, smart, oh, you're smart in it. Daddy, you are so stupid. Yes. Oh, yeah! Daddy, tell me, man, you're ṣe rántí mi. rántí èmi tí mo wá síbí tí mo make up rántí. oh ní last week tẹ́ ẹ̀ sọ̀rọ̀ nípa owó lórí fún. o ti rántí ní ibi bọ̀dá kan tó jókòó síbí báyìí tí mò ń wò tán ń wò mí wọn àti àǹtí kan tó ń jọ jókòó jọ ibo náà wà. oh bọ̀dá Bádéjọ rẹ bọ̀dá Àdìó. wọ́n lómi lára díẹ̀ báyìí. tó sọra. ẹ̀gbọ́n mi sì lé wọn kúrò níbi bá mi náà. jọ torí Ọlọ́run ibo ló ń wà ibo ló ń lọ ibo ló ń lé wọn lọ. wọ́n ní mi ìmọ̀ bí tó ń gbé. mọ bẹ torí Ọlọ́run mọ bẹ jọ. wo àbúrò jọ wojú mi sórí ó ṣe pàtàkì ká mọ àwọn ibi táwọn pípù yẹn wà if not máa fi ọlọ́pàá rẹ ṣàtúbọ̀ gbogbo àwọn tó bí ni máa fọlọ́pàá kú o ok. jọ ìyá mi má bínú. bọ̀dá Bádéjọ rẹ bọ̀dá Àdìó náà ń béèrè mí ìmọ̀ wí kò tiẹ̀ yé gbogbo nǹkan tó ń sọ òtẹ́lẹ̀ tó yé mi bẹ́ẹ̀. jọ ìyá mi ó ṣe pàtàkì jọ torí Ọlọ́run ó ṣe pàtàkì kárí àwọn Bádéjọ yẹn jọ. ṣé ló bú kọ́ mẹ́ ọmọ ló bú kọ́ máa lè ọ̀sán òru ìgbó ìràn akaranjú bọ̀ ó fọkàn ní ọjọ́ kan ní o lè mú ọmọ kékeré ṣògo mímọ́ mo sáwọlé mi lásùn bí ṣe ranjú bọ̀ èyí tí ó kẹ́sẹ̀lẹ̀ kẹ́sẹ̀ kò wọ́n. Tádé ṣe orí nǹkan tó kó mi sí ìjọ kí ni wọ́n sọ mi ìgbọ́. ẹ̀yin tó ń ṣàì láti sọ ni wípé wọ́n ní àwọn ọmọ mi tí wọ́n wà wípé ibẹ̀ náà ló máa ń jókòó sí kó sanra pé ó máa ń fa igbó ó dẹ̀ máa ń fa sìgá pé ibi tó tún wá ya wèrè sí ni pé ó lè gbé ọmọ tó ń ṣẹ̀ṣẹ̀ bí nísinsìnyí wọ́n lè fi ṣòwò. mélòó kí yẹn o mọ àti abuse mi. ẹjọ́ láti abuse àwọn ẹ̀jẹ̀ ká bẹ́ẹ̀ torí Ọlọ́run. mẹ kí yóò fọ fún ẹ̀ńdẹ́mẹ́. mi ò jẹ́ mọ́ ẹjọ́. èmi dàbà tẹ̀ jẹ́. torí Ọlọ́run. má dàrẹ́ kọ́ mi ọyá àkọ́ máa describe ẹ̀ kọ́ wọ́n máa describe ẹ̀ kọ́ wọ́n máa describe ẹ̀. wàá mú táṣẹ́rẹ́ kò mí o wàá mú táṣẹ́rẹ́ kò mí. táṣẹ́rẹ́.
owó máa fún ẹ lówó. oṣù ọ máa fún ẹ sẹ. oṣù ọ òótọ́. tí wọ́n bá ti lọ bẹ ibi dùnmùdùn ẹ̀ bẹ́ẹ̀ wà á yàbẹ́ wà á ìwé lọ ìlú bẹ́ẹ̀ yìí ó kú táwọn ti wọ ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ à ń rí àgbàdo táwọn ti rí anybody bẹ́ẹ̀ níbi àgbàdo dẹ̀mdẹ̀ bẹ́ẹ̀ à ń rí anybody fọ̀fẹ́ à ń béèrè gbàdà aláṣọ ẹgbẹ́ méjì bẹ́ẹ̀ à ń rí wọn rẹ́gí. ọba ti dé bẹ́ẹ̀ yìí ó kú. lè gbàdà alẹ́ aṣọ èsì baba lẹ́bẹ̀rẹ̀ tẹ́ mọ̀ bẹ̀ gbàdà aṣọ bẹ́ẹ̀. ilé gbàdà aláṣọ. owó mi sá. onílé baba gbàdé. owó mi sá. ibẹ̀ nílé wọn. owó mi sá. ibẹ̀ nílé wọn. owó kí bẹ́ẹ̀ ẹ̀ ń lọ bí ọmọ òṣìṣẹ́ ayé mi ṣé àmọ̀tẹ́ṣẹ́ kò mí àbí àmọ̀tẹ́ṣẹ́ kò mí àbí ṣé òrìbẹ ayé ṣé òrìbẹ yìí o ṣé òfófó tí mo ṣe é yọwọ́ mo ní àṣìtò yìí àmọ̀tẹ́ṣẹ́ kò mí àbí àtúwá. ẹni tó bá fẹ́ rí ìjà ọ̀gá ṣe bóun ló ń tọ́ka ní rùmọ́lẹ̀ ẹni bí ọkàn mi ní ẹ má fọwọ́ kàn án. Hello? Hello? Ẹ̀gbọ́n mi, ẹ jọ̀ọ́, mi ò bá ti pè yín látàárọ̀, mi ò mọ nọ́mbà tí máa fi pè yín ni. Owó yẹn ti wà pẹ̀lú mi already. Mo ti sáré mo ti arrange kíákíá náà ni. Mo kàn ní kàkántáǹtì mi máa bá mi gbé bọ̀ wá pàdé mi bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má fọmọ mi ṣe nǹkan kan. Ẹ jọ̀ọ́. Ọmọ yẹn precious sí mi, ẹ jọ̀ọ́. Okay. Ibi tí mo wà. A ṣì wà níbi tí ẹ ti wá mọ́ ọmọ mi yẹn. Ibẹ̀ náà la ṣì wà àti ìkúrò lágbègbè yẹn. Mo ṣe mọ̀ pé mi ò mọ̀ bí kan, ara mi ò dẹ̀ yá. Ẹ jọ̀ọ́. Okay. Ká máa bọ̀. Ìlú bí òkú. Ẹ kàn síwájú díẹ̀ ẹ máa rí àwọn oko tó ti ń gbin àgbàdo báyìí àti ẹ̀gẹ́. Kẹ́ tó débẹ̀ a máa bá yín bẹ̀. Ẹ jọ̀ọ́, ṣé máa send nọ́mbà ni àbí kí máa expect call yín? Ọ̀gbẹ́ni má ní èmi lára o, mo sọ fún ẹ kó ṣe rìn o. Wàá dẹ̀ ṣe wèrè, ọmọ ẹ ń lọ nìyẹn o. Kó lórí fóònù fẹ́mi jọ. Hello? Hello? Ó ní kí n máa bọ̀ ká máa bọ̀ wá sí bí òkú pé tá a bá ti dé bí òkú ká pè wọ́n. Sórí nǹkan tí mo rò ní pé pẹ̀lú level tọ́rọ̀ yìí ń lọ mo máa ní láti involve ọlọ́pàá. Dádì ẹ má pọlọ́pàá tẹ bá ti pọlọ́pàá ó máa fẹ́ tàwa náà dádì. Mo ti ro ti yẹn kó gbẹnu ẹ sọ̀hún Tádé gbẹnu ẹ sọ̀hún kó gbẹnu ẹ sọ̀hún mánú mi mo mọ̀ jẹ́ bastard. wàhálà ti sọ ìjọ̀gbọ́n má ti dé o. Hello ọ̀rẹ́, pẹ̀lẹ́, báwo ni? Kùjọ́ mẹ́ta. Ìjọ́, a quick one. Mo wà ní situation kan. Ọmọ mi wà nínú danger. Ṣó ti yé ẹ? Mo ti gbìyànjú fúnra mi ṣùgbọ́n mi ò mọ ibi tó lè já sí. Tó bá mi send the boys ẹ bíi mélòó kan tí wọ́n lè kojú ogun gidi. Ṣùgbọ́n mo fẹ́ kó wà ọ̀nà official. Jọ̀ọ́ kán máa wọṣọ, kán ṣá kàn kó nǹkan ìjà dání. Jọ̀ọ́ ràn mí lọ́wọ́ torí Ọlọ́run ràn mí lọ́wọ́. Kò ń ṣe pé ó léwu jù. Ṣùgbọ́n ó ní láti ràn mí lọ́wọ́ this time around. Mi ò lè sọ̀rọ̀ púpọ̀ báyìí, kán máa bọ̀, kán ṣàwá bá mi tiẹ̀ gba ọmọ mi fún mi. Kán máa bọ̀ nílùú bí òkú, bí òkú. Tán bá ti dé bí òkú, then kán pè mí, màá dúró síbẹ̀ dè wọ́n, à lè link ara wa. O ṣé. Alright, o ṣé, mo dúpẹ́ ọ̀rẹ́, o ṣé. Jọ̀ọ́ má jẹ́ kó wọ̀ official lọ, o ṣé. Bye. Ọkàn balẹ̀ báyìí. Sà, ibi tí Lady Ondo yẹn tó júwe fún wa pé a máa rí àgbàdo yẹn. Sà, àgbàdo kan nìyẹn bẹ́ẹ̀ yẹn o. Níbo? Ní ẹ̀yìn bíbá ẹ̀ sà. Àgbàdo mà nìyẹn tòótọ́. Ṣé mọ̀ pé mi ò tiẹ̀ fọkàn sí mi ò rí bẹ́ẹ̀ yẹn látàárọ̀. Ó túmọ̀ sí pé ilé àwọn ọmọkùnrin yẹn ò jìnnà síbí tòótọ́ nìyẹn. Ó dàbẹ̀ sà. Ó dàbí ẹni pé agbègbè yìí ni dádì. Ọlọ́pàá máa dé bá wa ń bí náà. No dádì, ẹ má jẹ́ ká dúró. Tá a bá tún pẹ́ díẹ̀ sí àmọ́ nǹkan tó lè ṣe fèyí. Àwọn pípù bíi ẹgbẹ́ wa náà ni a lè fèsì wọn. Dádì
bẹ́ẹ̀ ni ṣé rí nǹkan tó ń ṣe scope lásán ló ń lò irú nǹkan tá à ń ṣe nígbà tá a bẹ̀rẹ̀ náà ni daddy a lè face wọn we can handle it daddy. èmi ò ń ṣe ọ̀daràn ní bí n ṣe máa handle irú situation báyìí bóyá káṣá tiẹ̀ débẹ̀ ni ẹ má jẹ́ sọ pé nu yín rùn ọmọ Tádé. daddy ẹ má jà pẹ́. ìfẹ́ àfẹ́jù láàrin ọgọ́rọ̀ ọmọ ó lè dálé ní. ìjẹ́ nìyẹn bá mú tútù ìwọ bó ṣe wà ní tiẹ̀ ṣáá o ti dọ̀bẹ̀ ní tiẹ̀ mo lọ gbowó orí ẹ̀ ń sìn ní ìdáná o. ẹni ẹ̀ kò síyàwó rẹ̀. ṣá ọjà ti tà báyìí béèyàn bá bẹ mọ́mọ́ ó bẹ bó o bá bẹ mọ́mọ́ ó bẹ ẹ wá o. ẹ àròrí o a fi ọmọ yẹn nìkan sílẹ̀ nílé gbogbo adé ń jáde lọ. ẹ wá o ṣáwa gan ló ń dúró pé kán já wa káàkan tó já ni. ẹ̀kọ́ tá a máa ṣe rè é eégún náà ló ń kẹ́yìn ìgbà lọ kí n lọ dúró tí ọjà ńlá ni big market tó ti yé báyìí sọ ẹ̀yẹ lọ síbẹ̀ yẹn ṣé bí wà lọ́wọ́ tiẹ̀. ó sinmi síbẹ̀. ṣẹ́pà wà ń bẹ́ o wà lọ àgbà wà mí ṣèṣe òun náà. kí ló ṣẹlẹ̀? irọ́ ni. mo sọ ọmọ nù. mo ti sọ ọmọ nù ajé lọ market ti sọnù báyìí. wàhálà ti sọ ìjọ̀gbọ́n má ti dé o. adìyẹ balókun ara òrókùn kò rádìyẹ. kí ló fẹ́ jẹ? ẹ fún ní space ẹ jẹ́ kó rí bíi breathe. ṣé o máa mú tíì? ọmọ kódà tá ò bá nífẹ̀ẹ́ wọn bákan náà ó di dandan ká fìfẹ́ hàn sí wọn bákan náà òbí kò bí tó bá fi ìfẹ́ hàn lórí ọmọ kan jù pàkúté ọlọ́fà ló dẹ fúnrú ọmọ bẹ́ẹ̀ bí ò bá gbé ọmọ ẹ̀ láàárọ̀ á gbé lójú alẹ́. bí kò tilẹ̀ yé ọmọ tó ń sọkún bóyá bàbá rẹ̀ ti rẹ̀ lẹ́kún ojú la rí àhàhà òmọ́nú ayé ẹ̀kú ìlara onílé ọ̀tún òfojú ìrẹ̀wò ni ìmọ̀ràn ìkàṣà ni tó sì gbà á kárìnrìn.
wọlé mọ́ nítọ̀kan ilé ń wí. Ìwọ̀ntúnwọ̀nsì ṣá ní gbogbo nǹkan ayé máa fàyọ̀ fọ́. Ìfẹ́ àfẹ́jù láàrin ọ̀gọ̀rọ̀ ọmọ ẹ má fàyọ̀ fọ́. Ẹni tó bá fẹ́ rí ìjà ọ̀ka ṣẹ̀bọ̀n ló ń tọ́ka ní rùmọ́lẹ̀. Ìfẹ́ ẹni bí ọkàn mi ní ẹ má fọwọ́ kàn. Ẹni tó bá fẹ́ rí ìjà ọ̀ka òun ló ń tọ́ka ní rùmọ́lẹ̀ o. Wàkúté ọlọ́fà. I'll be here for you, give you what you need. Ẹnìkan bí ọlọ́rọ̀ mi ní.